bí ẹ ṣe ń ka ìròyìn yìí, àwọn kan tí wọ́n jẹ́ alẹ́nulọ́rọ̀ àti alágbára nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC wọ́n ti fẹ́ máa tako ìdarapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí o, lórí bí wọ́n ṣe ní ó fẹ́ wá dẹgbẹ́ náà rú ni àti pé kò yẹ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fẹ́ fà wọnú APC kó fà wọ bẹ̀ nítorí pé aráàlú wọn nífẹ̀ẹ́ wọn ti ń para lẹ́yìn ẹ̀ àti pé báwọn bá jọ lọ dìbò àwọn yóò fẹ̀yìn ẹ̀ janlẹ̀ ni. ẹ rántí pé láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ní ìròyìn ló ti ń lọ wípé gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adélékè tó fẹ́ràn kó máa jó ó ti ń múra láti lọ sínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC, ṣùgbọ́n lápọ̀ ìgbà ìní gómìnà máa fàtẹ̀jáde síta láti jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé irọ́ tó jìnnà sóòótọ́ ni òun ò lè kúrò ní ẹgbẹ́ òṣèlú PDP. ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí níṣe ni gbogbo àwọn tó jẹ́ ògbónágbòǹgbò ní ẹgbẹ́ òṣèlú PDP lọ́sùn níṣe ni wọ́n ti fẹ́ máa lọ sínú ẹgbẹ́ òṣèlú APC. kódà níṣe ni àwọn sẹ́nitọ̀ méjì ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó súnmọ́ Adeleke púpọ̀, ìyẹn àwọn bíi sẹ́nitọ̀ Francis Fádáhùnsí, sẹ́nitọ̀ Olúbíyí Fádèyí ni wọ́n ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́sẹ̀ tó kọjá tó lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC, tó sì jẹ́ pé àsìkò tí Adeleke náà tí ò kéde fún gbogbo ayé kò ti darapọ̀ mọ́ APC làwọn èèyàn retí. ṣáò tẹlifíṣàn Yorùbá tó gbọ́ pé àwọn alágbára kan nínú ẹgbẹ́ òṣèlú APC lọ́sùn wọ́n ti ń tako gómìnà Adémọ́lá Adélékè wípé kò ní darapọ̀ mọ́ ẹgbẹ́ àwọn. kódà a gbọ́ pé níbi tí àtakò ti ń wá òní látọ̀dọ̀ gómìnà náà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, gómìnà ìyọ̀n Alhaji Gbóyèga Isiaka Oyètọ́lá ongan ìní wọn ní inú ọ̀dùn sí bí Adeleke ṣe fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. bẹ́ẹ̀ la gbọ́ pé ọ̀pọ̀ àwọn olùdíje fún tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú APC fún ètò ìdìbò ọdún 2026 nínú ìtùnú wọn náà dùn nítorí pé wọ́n gbàgbọ́ pé bí gómìnà Adémọ́lá Adélékè wá fi wọ APC tààrà ni yóò wá gba tíkẹ́ẹ̀tì àwọn èèyàn pé wọ́n kàn fẹ́ tíkẹ́ẹ̀tì àwọn dà lọ́la ni tí kì í ṣe pé ó kópa nínú ètò ìdìbò abẹ́lé tí wọ́n sì ń sọ pé eléyìí ó ń ba àwọn nínú jẹ́. bó tilẹ̀ jẹ́ pé a gbọ́ pé àtakò ó ti wà látọ̀dọ̀ Oyètọ́lá àtàwọn ọmọlẹ́yìn ẹ̀, ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ a lè fìdí ẹ̀ múlẹ̀ pé eléyìí kò kó ìrẹ̀wẹ̀sì bá gómìnà Adémọ́lá Adélékè rárá o. a gbọ́ pé ó sì tẹ̀síwájú láti máa bá àwọn alẹ́nulọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC ó sì ń bá wọn sọ̀rọ̀ káàkiri pàápàá ní ìlú Ìbàdàn láti jẹ́ kí Sanusi láti jẹ́ kí àwọn tó ń takò kó darapọ̀ mọ́ APC pàápàá látọ̀dọ̀ Oyètọ́lá láti jẹ́ kí inú wọn rọ̀ kán sì pẹ̀tù sí wọn nínú pé ọmọ ìyá kan náà làwọn àti pòun ti dé láti wá tún ẹgbẹ́ òṣèlú PDP